ẹ̀yin ọkùnrin ọlọ́run ọmọdọ́ tẹ́ ẹ máa gbọ́n ẹ má mọ obìnrin ìlú èbò mọ́ ẹ má rò obìnrin ìlú ẹ ìgbẹ́ ẹ̀ ní gbọ́ ó ti rí prógráàmù tí wọ́n ṣe tí ọmọkùnrin hùn nígbà tóun tún wá kọjá yìí ẹ̀ single mother gangan ẹ̀hún bó ṣe mú single mother rẹ̀ Canada nu ó sì ní òun ọ̀fẹ́ mú wá pé torí èèyàn ti ń wọ́ọ̀nù òun pé kóun ọmọ mú ọmọ ń wà kò sáà dáhùn ó ní mọ́mí ìhun náà bẹ̀ òun tó rán ní copyright ni mbá download ẹ̀ kí n re-upload ẹ̀ bẹ̀ she has copyright and her copyright is very very powerful èmi náà dẹ́ni monetization kó má affect page mi àmọ́ ń summarize ẹ̀ ń bẹ lórí page mi náà mo share ẹ̀ bẹ̀ mi lè upload ẹ̀ now bó ṣe mú ọmọ wà Canada nu ń gbà wá ọmọ wà mí wà yán ní nǹkan kan ti ṣẹlẹ̀ láàrin wọn bóyá ó rè ṣàṣemọ́ṣe kan tí wọ́n ti jà bí ìjà tó ń fi kó Nàìjíríà tó fi travel meanwhile ìgbà tó ti mọ́ ọmọbìnrin wọ Canada ní ti ń sanwó ilé ọmọ òun gbogbo ìgbà ní sanwó ilé right from Nigeria he was there in Nigeria nígbà tó ti send yẹn lọ Canada ní wá ń sanwó ilé rẹ̀ láti June July August September àbí òye nísìn bó ṣe di September yẹn náà ni àbí October yìí tó dé Canada báyìí àwọn police kan wàá arrest ẹ ni kí ló ń ṣe igbá kan àwo kan wọn bá ní gẹ́ ẹ̀yẹn fẹ̀sùn kinní kankan ẹ̀sùn assault ẹ̀sùn kinní kan ẹ̀sùn 5 lọ́sàáfíkan bí wọ́n ṣe ní yọ ọ̀rẹ́ wọn nu ní wọ́n bá ní pé kí wọ́n mọ̀ bẹ ọmọbìnrin òun mo ní kí náà fẹ́ bẹ̀ fún sáà ní wọ́n jẹ̀bi ẹni àbọ̀ ńlọ jẹ̀bi wọn ntọ́sà wà ń bẹ̀ sọ̀márì ẹ̀ ní wípé ẹni ó mú wa meanwhile ẹ̀yìn ọkọ tó bímọ yẹn fún tó bímọ owó ẹ̀ yẹn fún òun àtọkọ sí communicate gbogbo owó tẹ́lẹ̀ yìí sẹ́ndì ọkọ ní sẹ́ndì ẹ̀ sí oníbọ̀ọ́mọ́jú tó project tí wọ́n ní ń fowó òun kọ́ máa yẹn dẹ̀ lóun ò fẹ́ mú wá Canada wípé ṣùgbọ́n mọ́mí òun náà ń bọ́ òun bẹ̀bẹ̀ náà ń bá bẹ̀bẹ̀ pé kóun mú lọ kóun mú ṣe gbá kóun mú ṣàwo at the end of the day bọ̀dá yẹn ò dẹ̀ ní criminal record in Canada wọ́n ti arrest ẹ̀ ní wọ́n ti fọlọ́pàá gbé ní ìsìn wọ́n wá sọ wípé ẹ̀wọ̀n ni wọ́n ju ọ̀tá bọ̀dọ̀ ń bọ̀dà sí bàbá 53 years ní wọ́n pe bàbá hùn àbí bẹ́ẹ̀ kọ́ bí ti rí nu ẹ mọ̀ mọ́ bí tíráfù ẹ jẹ́ kálukú ó gbìyànjú ajé kó tíráfù lọ́wọ́ àpò ara rẹ̀ gbìyànjú ìgbéyàwó nìkan kọ́ ló ń gbéyàn lọ ìlú òyìnbó academic lè mú èkì travel out ẹ mú iṣẹ́ tó ń ṣe lè mú travel tó o bá ní business yẹ you can travel through it your family member can sponsor you abroad kì í ṣe dandan kó jọ́kọ téèyàn ọ̀fẹ́ ni ó mú yẹn rè ìlú èbò ẹ ní gbọ́ ìgbà tóun tó wá kọjá àyè ẹ̀ àbí òye báyìí nísìn ó tún wá jẹ́ single mother sẹ́wọ̀n pé tó bá jẹ́ sisi ni ọ̀tọ̀ sisi náà mí ń ṣe obìnrin tẹ́ ẹ fẹ́ láti kékeré náà lè ṣe ìjàmbá fún yín èyí wá jẹ́ single mother to the extent pé nísìn wọ́n wá ń bẹ gẹ́ẹ̀yìn ẹni tí wọ́n gbé wọ ìlú òyìnbó tí ìṣèpín ọ̀sẹ̀ tí ìṣèpín ọ̀rọ̀ ò wá ronú ọjọ́ kan tó ṣe ọ́ lóore tó gádà owó jọ tó pe bímọ ní rán ìwọ àti ọmọ tí ìṣó òun ló bímọ yẹn fún o tó ràn yín lọ Canada ẹnìkan wá dé wá ní let's hear from her mouth let's say kinní kan from her mouth lábẹ́ ṣó yẹn làwọn èèyàn ti ń tẹ kọ́mẹ́ǹtì pé bọ̀dá yẹn simple gan pé àwọn ti wọ́ọ̀nù ẹ̀ pé kò sí nǹkan kan tó ṣe fún gẹ́ẹ̀ yẹn tó bá tiẹ̀ fẹ́ gbá ọkùnrin ó ti gbé ẹ travel pẹ̀lú ọmọ ẹ wàá dẹ̀jọ́ mọ́ lọ ló fìfo bẹ́ẹ̀ ó tún wá ní nìkan tó lọ tì mẹ́wọ̀n bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ́gẹ́hùn lórí ṣóun nu o gbogbo èèyàn bá ń bẹ̀ ń comment section nítorí kíni ẹ̀yin ìrò àtúbọ̀tán wá yín ẹ̀yin ro ọjọ́ ọ̀la ẹ̀yin mọ̀ pé ọmọ lẹ́yìn náà bí dàlẹ́ lẹ́yìn ẹ̀ mọ̀ bí táwọn ọmọ yín ò dé ẹ̀ mọ̀ the next 5 minutes ẹ̀ mọ̀ tí ó ṣẹlẹ̀ in the next 5 minutes. mo ní grandma because ẹni tó bímọ tọ́mọ ẹ ti pé 53 years grandma nìyá náà jẹ ìyá bọ̀dáhùn tí wọ́n ń bẹ bọ̀dà pé kó mú ọmọ ìtravel out ìyá ń lọ yẹ kán sọ fún kó pé gẹ́ẹ̀ yẹn ń sìn pé èmi mo ní kọ́mọ mi mú ẹ travel ó wá fẹ́ lọ rán ọmọ lẹ́wọ̀n ní ìlú òyìnbó ìyá yẹn ló yẹ kó pé ṣùgbọ́n nísìnyí tó ti kọjá sí ìlú yẹn ìka kan ò wọ́n dì mọ́ ẹbí ti rí fẹ́yìn ọkùnrin aláìgbọràn nu ẹ̀yìn ọkùnrin aláìgbọràn ṣé bọ̀dá yẹn twins náà pé bọ̀dá wọn ìbejì ń bọ̀dá wọn twin sister wọn obìnrin ni wọn ò ṣe mú twin sister wọn travel ṣáwọn ò lẹ́bí tán lè mú travel ọkùnrin pa ẹbí ẹ̀tì ó pa ìyá ẹ̀tì ó pa bàbá ẹ̀tì ó torí pé òun fẹ́ wọ gẹ́gẹ́ bí ìyàwó ó torí ìyẹn mú ẹ travel ó wá dọ̀n tán ó lọ jóye òṣàkúnlẹ̀ bọ. tó wá ní gbá wọn lálàáfíà kẹdà wọn sí kolobo kan lọ pick pieces of their life tún gbá wọn tán tún ní kí wọ́n tì wọ́n mọ́lé ìkà ń gbénu yín
ẹ wá ń wá wọn tí wọ́n mọ̀ bá ń ṣe women supporting women, orí mi ò ní burú. Ẹn tó bá hùwà burúkú sóbìnrin a máa expose ọkùnrin ní gbogbo ayé ní orí, bó bá sóbìnrin náà ní gbogbo èèyàn ní ọ̀gbọ́. Èmi ò support gender kankan. I stand by. I'm not even on my own side. I'm on the side of the truth, because by the time truth stands, nothing shakes it. Neutral ni mí. Ẹn bá ti hùwà burúkú la máa call ẹ̀ out. Àbí òye onísìn, bọ̀dá náà kọjá àyè wọn. Obìnrin tó bímọ fún yín gan yóò lè ṣàbúrú fún yín. À ń bọ̀sibọ̀sí obìnrin tó ṣe pé ọmọ tó bí ẹni tó bí fún ọ̀tọ̀. Rí Sisi fẹ́ bí Sisi ṣe pọ̀ tó àìmọye àwọn sisters tó ń wé tọ̀ǹdà lọ́ọ̀dù. Rí nara àwọn yẹn fẹ́ single mother tó ti bímọ tó àti baby pepper ṣì máa dóra wọn. Ó ń lọ rí ẹ tó wá pẹ́ kọjá àyè yín ẹgbẹ́rẹ́ Canada. Ẹgbẹ́rẹ́ Canada kò tiẹ̀ wá tó gbá yín lálàáfíà kó sì gbá yín kó mọ̀ bá tiẹ̀ lọ. Ó tún wá lọ ní kán mọ́ kọ́ńtì mẹ́wọ̀n, ó wá di pẹ́ ń bẹ̀. Ẹ̀yin lẹgbẹ́ lẹ́yìn yóò fi san jẹ náà ni. Yóò fi san jẹ ni. Ẹ̀rọ àmọ́ bóyá àtìyọ́ èjì bóyá nìkan náà ti bímọ fún yín rí tí yẹn nífẹ̀ẹ́ yín tẹ́ ti hùwà burúkú sí Ọlọ́run nìkan láàrin yẹn yé, because at 50 something mi rò pé ẹ̀yin náà single. Tẹ́ ẹ bá single níbẹ̀ ẹ lè fẹ́ single mother. Bóyá ẹ̀yin náà ti bímọ, bóyá ẹ ti jàǹbá obìnrin kan rí tọ́lọ́ wá ń gbẹ̀san rẹ̀ lára yín túrú eléyìí. Torọ́rọ̀ yín ò yé mi. Bí ìbá ṣe pọ́n ti sọ pé ká mọ̀ kọ́ sí comment section pé kíní, èmi fẹ́ sọ pé bẹ́ẹ̀ pé kí náà fẹ́ bẹ̀ fún. Tó bá fẹ́ rán lẹ́wọ̀n kò rán lẹ́wọ̀n, wọn ò lè kú sẹ́wọ̀n yẹn, wọ́n máa kúrò ń bẹ̀. Tó bá dẹ̀ ti kúrò lẹ́wọ̀n yẹn, wọ́n á lọ pick pieces of their life. Obìnrin ti kún ọ lọ́gbọ́n, ti kún ọ lẹ́kọ̀ọ́ náà nu. Ẹbí ti rí nu, ẹ̀yin tó wọ́ bá ti yún ẹ́ lá, owó yún ẹ́ lá. Ẹni tó bímọ fún yín ẹ ti dànù. Àmọ́ bóyá ìwà burúkú ṣàmọ̀ pé ẹ̀yin ọkùnrin ẹni ó bá nífẹ̀ẹ́ yín ìnífẹ̀ẹ́ rẹ̀, yín ṣàwọ̀ obìnrin náà ẹni ó bá nífẹ̀ẹ́ wa ìnífẹ̀ẹ́. Tí ò nífẹ̀ẹ́ rẹ tó sọ pé wọ́n lọ nífẹ̀ẹ́ òun lọ́mọ tẹ̀lé ṣóṣóṣó káàkiri. Ó bá rí wọn pé bí ti rí wá bí ti rí náà nu. Ọkùnrin tó bímọ fún kò fẹ́. Ẹ̀yin tí ò wá bímọ fún tí ìsẹ́yìn ló bímọ owó ẹ̀fún lẹ wá fíù pé kẹ́ ẹ gbé lọ Canada. Ẹ wá gbé dé Canada tán, ọwọ́ aràn yín lẹ́wọ̀n. Ẹ wá ní wọn mọ̀ bá yín bẹ́ẹ̀. Ṣé ìjà tẹ́ ẹ jà tó lọ lò as a weapon, tó lọ weaponize láti pé kán ran yín lẹ́wọ̀n nísìn? Ṣé Canada lẹ ti jà jaun? Ṣé Canada lẹ ti jà yẹn? Ṣé Nàìjíríà lẹ ti jà? Bí ó ti rí fún inú. Sẹ́mi pé tá a bá ní ẹ mọ́ obìnrin travel fúnra àwọn obìnrin yẹn náà máa fi wà hàn yín, náà máa confam ọ̀rọ̀ táwa ń sọ. Ẹ bá fẹ́ rẹ̀ ìlú èbò kó wọ́wọ́ lọ fún rẹ̀, kó jó wọ́wọ́ tí ẹ lọ. Kọ́wọ́wọ́ tí ẹ lọ, ìkà ń gbẹ́nu àwọn èèyàn míì, ìkà ó ń gbẹ́nu wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ gẹ́ ẹ̀yìn ẹ mọ́ bẹ̀ mọ́. Ẹ mọ́ bẹ̀ bẹ́ẹ̀ bẹ̀ látòní dọ́là yóò padà ràn bọ́dà ńlẹ̀ wọ̀n. Bàbá sì lóun ò tó rán lẹ́wọ̀n mọ́. Séèmù náà ń gbogbo ẹ̀. Ṣọ́ọ̀kì tó ti fi sínú ayé bọ̀dá òun, wọ́n mọ nọ́ọ̀sì ṣọ́ọ̀kì ní Ọlọ́nìkan ló lè ràn lọ. Bó ti rí nu, ẹ mọ̀ gbé ọ lọ. Èyí tó jápọ̀ ń lọ bí gbogbo ọmọ rẹ̀ fún ọ gan, o tí ìmọ̀ wà tí ó wù sí ọ. À ń bọ̀sibọ́sí kọjá yẹ mọ̀ pé most àwọn single mother yẹn wọ́n ti wà hot. And wọ́n máa transfer aggression ni. Most of them ò nífẹ̀ẹ́ mọ́, wọ́n nífẹ̀ẹ́ ọkùnrin mọ́. Sincerely. Múgùmùmù dọ́ndún United tí ọmọ kẹ́mọ tí ọmọ tọ́jú ọmọ ní ọmọ wá kiri. Ìmí inú wọn sì dájú débi pé olóore wọn gan ni wọ́n tì mẹ́wọ̀n. Àìmọye single mother téèyàn náà ṣe láǹfààní tó ṣe wípé wọ́n padà betray èèyàn gbẹ̀yìn ni. Wọ́n bá wù yẹn gbọ́ bó wù yẹn mọ́ dáhùn. Ọ̀rọ̀ tèmi ò ní òpin sí. So bọ̀dà tó bá padà rán lẹ́wọ̀n Jésù ó jẹ́ wọn ó dé láyọ̀, bí ẹ bá dé láyọ̀ náà ti láǹlẹ́sìn wọn nù. Tó bá tún ti dé kí wọ́n tún rè mọ́mìrín mi kí wọ́n tún mú rè ìlú èbò.